yàtọ̀ sí Barrister ṣàtẹ̀ tó lórí fújì tí Ọlọ́run kẹ́ súnmọ́ tó mọ̀ yín tẹ́jọ wọra dáadáa. Ó wà o. Ta ni? Saheed Òṣùpá ni o. Akóredé máa ń dé tọ̀. Akóredé. Sọ́dọ̀ Barrister lè ti pàdé ẹ̀ báwo lè ti pàdé? Rárá o, àdúgbò wọn yọkọ mi ni mo ti mọ Saheed Òṣùpá. Níbo ń bẹ̀? Ní Amukoko Musafẹ́jọ́ ní Ìyántúwó nílé wọn wà. Bẹ́ẹ̀ ni. Ọdún wo mà? Ṣé mo lè san ọdún náà ṣá? Ṣé mo lè rán 80s ṣá ni? Ó ti pẹ́. Ó ti pẹ́. Ṣé wá rí Saheed yẹn? Ẹni ọdún wo lẹ pé náà? Ẹni 80s àbí? 80s ni mo ti mọ Saheed Òṣùpá. Ìyá ọkọ mi, àwọn fámìlì ọkọ mi, wọ́n ń ṣe patí ní Àmútọ́ Square lÉkòó. Orogún mi yẹn nìyẹn kú, làwa lọ ṣòkú lÉkòó. Patí alẹ́ ni o, kò tí ì sí alọ́sàn yìí o. Ìgbà tí Saheed fẹ́ máa lọ, àwọn kan ti dúró pé kò ní lọ, wọ́n ti fẹ́ máa bàjà. Bí ọkọ èmi dẹ̀ ti fẹ́ wọlé lọ sùn, bí ọkọ ẹ̀wọ̀n orogún mi yẹn ṣe pé Alájà Ṣẹ̀rímọ̀ Kélégbé. Lẹ́ni náà ń jẹ́. Bẹ́ẹ̀ náà wà láyé wọn tí kú ọkọ̀ ti dàgbà gan-an. Bí yẹn ṣe sọ àmọ́ pé ìwọ ni yá títì, ìwọ ni yé èkó, ọmọ yóò máa mọ wọn jẹ́ kí Àyìnlá kọjá. Ṣé wàá kọrin bẹ́ẹ̀ ni? Ó wá kọrin ni, òun ló wá ṣe patí yẹn fún orogún mi yẹn. Bí ṣe bọ́ síbẹ̀ ní pé ń bo ní ṣónú mọ́tò kó wọlé. Bẹ́ẹ̀ ni pé ṣé ń bì lÉkòó Àkété ilé tọ́forí mi sọlẹ̀ sí. Ṣọ́mọ Èkó àti ẹ̀bèrè ṣọ́mọ Èkó ni àbí Ìbàdàn àbí Kwara? Ọmọ Èkó lèmi o. Èkó? Ọmọ orígun mẹ́rẹ̀ẹ̀rin Èkó ni mí. Níbo ń bẹ̀? Ọ̀nà méjì tó ti ń bíyàn dáadáa lÉkòó lọ ti bí mi. Ó yá. Ìkíní ilé bàbá mi Ìdúmọ̀tà ni. Èmi ni bẹ́ẹ̀ ni Ifáwẹ̀mímọ́ Lawal là jẹ́. Lawal? Ṣé Lawal àwọn Kúnlé Pólì àbí Lawal ti bo? Ẹ̀gbọ́n Kúnlé Pólì ni mí. Ẹbí ni yín? Mo ní ṣẹ́bí ni máa tiẹ̀ pè yẹn ni. Ogún kan náà òbò kan náà ló bí bàbá Kúnlé àti bàbá mi. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ pọ́n Kúnlé Pólì sẹ́yìn mi. Po àbúrò mi. Ọlọ́run bá mi dòun náà lágbà kí n má wà ti tọmọtọmọ. Àmín Ọlọ́run. Àwọn ọmọ alálùbáríkà golden sun nílé wa. Ẹ sì ń rí ẹ̀ ń sọ̀rọ̀ dáadáa. Mi lọ́mọ bàbá mi kò sí mítìn tí bá fẹ́ ṣe tí Kúnlé ò ní jókòó òun àti Wálé Olómi àbúrò ẹ̀. Saheed Akóredé wọ́n ṣàníyàn ní lọ́jọ́ náà bó lè ṣe àṣẹ tó fi ráyè lọ. Mi ṣáà pé ẹ má ṣe wèrè ń bí o kíní kankan náà ẹ wojú ìyáláyà yín náà kíní kankan. Ó dẹ̀ wọ mọ́tò ló bá lọ. Ó tàn láti gbà yẹn wá develop first gbé wọn ò tútù rí. Obìnrin tó tún ní bí ọkùnrin rí o bá ṣe di wọléwọ̀de nìyẹn. Bẹ́ẹ̀ni àwa close gan tó pọ̀ gan. Tẹ́ pé tí Saheed bá lọ ń ṣe jump máa lọ ń jókòó sí orí stage náà fún un náà. Tẹ̀lé Barrister mọ́ ni. Ṣe nígbà náà ṣe mọ̀ pé mo ti sọ̀rọ̀ kan síwájú mò ń tẹ̀lé Aláàjì mò ń tẹ̀lé kọ́lẹ̀ Saheed. Ṣé ti yé yín? Ṣé Barrister lẹ mọ̀ ṣá? Ṣé ń gbà yẹn létà torí tó kọ́kọ́ fẹ́ lọ sí ilé Barrister òun àtẹ̀gbẹ́ láti ẹ̀gbọ́n Saheed Òṣùpá. Bẹ́ẹ̀ni tán wà ní ọ̀gá tó ní Amẹ́ríkà bí Canada tẹ̀ náà wà ń ṣiṣá mọ́ mọ́ wọn àwọn náà mọ̀ mí dáadáa. Láti yẹn ń jọ́nà ló wá pè mí pé àwọn fẹ́ lọ lẹ̀ Saheed náà fẹ́ lọ lé Aláàjì òun fẹ́ lọ mọ Barrister. Mo wá sọ fún jọ́nà ó dà pé mo ní nǹkan kan tí mò ń ṣe. Bóyá mo fẹ́ travel gbà náà. Mo fẹ́ sínlé mo fẹ́ lọ Bangkok ìjọ náà. Èmi dẹ̀ níwà kan mi láhùn fún pé mo fẹ́ travel out. Ṣó ti yé yín mi sọ fún mo ṣáà lọ tèmi. So bẹ́ẹ̀ tó bá ti wá ń kọrin tó bá ti ń kọrin náà mo wá ń tẹ̀lé káàkiri. Àwọn kan máa ní ó ń fẹ́ ní rúmọ̀ yẹn dé ilé àwọn ọkọ mi. Àwọn Aláàjì ṣé kò sì di wàhálà? Ó di gan ni pàápàá tí ò ń ṣe kékeré. Bẹ́ẹ̀ mi ìfẹ́ bàbá ọmọ mi yẹn mọ́ o. Mi ìfẹ́ mọ́. So èmi ò dẹ̀ kí ẹ̀ bóyá ọrí mi lẹ́yìn Saheed àbọ̀ ọrí mi lẹ́yìn Barrister. Èmi ń live life tèmi. Èmi lọ ayé tí ń lọ jẹ́jẹ́. Mo máa ń tẹ̀lé káàkiri. Gbogbo orúkọ náà ti pọ̀. Ṣé Akóredé orúkọ kẹ̀? Saheed tó ń gbé ńgbà yẹn ó lọ ń ṣiṣẹ́ níbi tó ti ń ṣe àǹkárá ní Costain. Máa nǹkan wà ń bẹ́ ń pè ní Labi Motors. Òṣùpá? Yes, ó lọ ṣiṣẹ́ níbi tó ti ń ṣàǹkárá rí èmi àmọ̀ pé tí mo pa nírọ̀rì. Tó bá ti dìrọ̀lẹ́ tó fẹ́ jáde mi ń bì friend Labi Motors yẹn. Ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tó ti ń kọ́ tó ti lọ ṣe àwọn tó ń ṣe ní bíórì ní Costain yẹn. Máa lọ dóòdè lọ́dọ̀ Labi yẹn tó bá máa bọ́ta nínú ibi tó ti lọ ṣiṣẹ́ ó máa jáde sí mi ní. Ó lè ń kọrin náà. Ó ń kọrin
torí pé ó ní ẹ̀bùn orin yẹn láti kékeré ni mo aṣáàjọ ń tẹ̀lé ra tí ọ̀tá bá kò mẹ́ tí mo lè tẹ̀lé délé wọn aṣẹ́ tún tẹ̀lé mi dé Tafaji bá ṣe jọ ń tẹ̀lé ra káàkiri ni. kò sí fẹ́ tábà ọjọ́ orí gan-an náà yóò fẹ́ kéré sí yìí. ó kéré nìkan kó fẹ́ kéré kó dẹ̀ bí àbúrò ni àbúrò ni bẹ̀ kó dẹ̀ disrespect mi rí àǹtí mi alájà kí ẹ tó lè máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ sẹ́yìn ti rí i pé yóò padà dà báyìí. wàláì tàláì mi ti pè nínú ṣẹ́rí yìí orogún mi alájà ṣẹ̀rìtì ló wà láyé yẹn iṣẹ́ ẹgbẹ̀bí ló ń ṣe nílé ọ̀wọ́n ọkọ mi àwọn ló ń pè ní mọ̀nkélégbe pé èèyàn kan fẹ́ bímọ kinní kan ṣá ó wá bá mi nínú bẹ̀ báyìí tí mo sọ pé wàláì Akóredé wàláì mo ní ṣùgbọ́n tí mo wí ẹ mélòó mo pò lẹ́ẹ̀mẹ́ta mi ní lọ kọ́ sílẹ̀ pé torí pé orin yìí ó mọ ọkọ dọ́ba pé ó máa délẹ̀ lérí o. ẹ sọ bẹ́ẹ̀ fún. mo sọ bẹ́ẹ̀ fún lọ́dún náà nínú yàrá ní bẹ́ẹ̀dì tí n sọ yẹn ẹ mọ bẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ̀ẹ́ kan táwọn olóyún onírin yẹn tó máa ń lò bẹ́ẹ̀ ni èmi dùbúlẹ̀ báyìí ó jókòó sí téńté orí bẹ́ẹ̀dì yẹn. Òṣùpá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín so tá a bá máa bọ́ta níbẹ̀ báyìí ro á ti pé lẹ́nu ọ̀nà ọ́fíìsì àwọn orogún mi yẹn pé Saheed wà ń bẹ pẹ́ lálájà Saheed wà ń bẹ pẹ́ lálájà. ládùúgbò yẹn náà ó ti ń popular dáadáa. ó ti ń popular ilé kẹta abẹ nílé àwọn Muri Thunder. ẹ mọ Thunder náà. ṣẹ̀bẹ̀ ńgbà yẹn Muri Thunder wà lẹ́yìn Saheed ni o. àwọn gbogbo wọn kòkòrò Taofiki gbogbo wọn yẹn. gbogbo àwọn Taofiki yẹn náà ẹ mọ̀ wọ́n. kò sí tí ò mọ̀ mí nù gbogbo wọn. Débi Perry tó ń lùlù. Balógun tó wà l'Amẹ́ríkà. tó wà l'Amẹ́ríkà ọkọ Àkíkí. Mariama ọkọ Àkíkí tẹ́lẹ̀ torí lónìí ọkọ Àkíkí tó ní ọ̀rẹ́ mi dáadáa ni. bẹ́ẹ̀ni Size èèyàn mi tó ṣọ̀ tí mo nífẹ̀ẹ́ jù ní Size tẹ́ dárúkọ yẹn. ṣá kí n tún gbé yẹn tì mo ṣáà ń tẹ̀lé Saheed káàkiri gbogbo àgbáyé nígbà tó yá ìdájẹ́ láàrin òun àtàwọn mọ̀láìkà. Súlé Àdìó. Súlé Àdìó ni wẹ́wẹ́ o àtàwẹ́wẹ́ nìyẹn o. Súlé Àlàó ni ó ké ní màláìkà. ṣé wàá rí Súlé àtàwẹ́wẹ́. Àdìó nìyẹn o. Àdìó ọmọ Kòdùnbí kọ́ ló ní. bẹ́ẹ̀ ni bẹ̀tì Èkó ló ń gbé. èèyàn mi dáadáa ni. ọmọ dáadáa lòun náà. iṣẹ́ mọ́ ilé wa tẹ wọlé sínsìn ibẹ̀ yẹn síbí ìbáyìí nílé wa. sí ọ̀dọ̀ Àdìó Mr Spirit. bẹ́ẹ̀ gbogbo wọn rí i pé mo nífẹ̀ẹ́ Saheed Òṣùpá gan. ogun yìí pọ̀ bẹ̀mí ìkí ẹ̀ torí pé. ṣọ́ba yín fà á ni. nígbà yẹn ìjà pọ̀ láàrin wọn gan. ìjà wà láàrin wọn bẹ́ẹ̀mi ò. Pàṣọ ń kọ́ ẹ̀jẹ̀ ìdóbẹ̀ yẹn rárá. torí pé òun àtòṣùpá òun ṣọ̀rẹ́. ẹ̀yin náà ẹ wá kẹ́ ìsájíbọ́lá. bẹ́ẹ̀ ni èmi àti Saheed Òṣùpá. àjọṣepọ̀ yẹn wá kọ́ lónìí. kò sáàjọ pé àjọṣepọ̀ yẹn ò sí mọ́ torí pé nígbà tó yá àríra wa mọ́ ìgbà tí máa padà rí Saheed is it not last year àbí year before ni mo tún padà rí through àwọn ọmọ mi tí ló wà ń Tafaji yẹn ọmọ Kazeem Fashola òun tẹ̀ ní kí n má lòun fún mi ní wàláì mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ Saheed òdì ẹ̀ mọ̀ pé wọ́n ló fún mi láago kó gbé mú máa dárúkọ pé wọ́n ló fún mi. torí iná mọ ìpàtẹ́ yìí náà kó mo mọ̀ pé tí mo kó lára ẹ̀ pé Saheed ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí dẹ ṣe pé kò kọ́kọ́ gbá aago yẹn mi kò ju picture mi tó jẹ́ pé kò gbọ́dọ̀ rí kó ní kì í ṣe ni. wow. bí ṣe ju picture yẹn sí báyìí lórí aago mi fọ́sọ ni a mọ̀ pé níbo lẹ wà. wọ́n ní Saheed mi kò bẹ̀rẹ̀ sí ní ké mo sunkún gbọ́njọ́ tá à ń wí yìí o. màmá kí ló ń pa yín lẹ́kún jọ́ náà lọ́hùn. ẹkún tó pa mí ni pé Saheed ò wá mi sí ní ẹni tí Saheed ò gbọ́dọ̀ máa béèrè. kò yẹ kó yẹ pé ìrìn máa wá káàkiri. ni màá máa wá Saheed kiri níbi tí àjọṣepọ̀ èmi àti ẹ̀ ó dìpù dé. Saheed Akóredé wọ́n ṣàníyàn ní lọ́jọ́ náà bó lè ṣe àṣẹ tó fi ráyè lọ. mi ṣáà pé ẹ má ṣe wèrè ń bí o kíní kankan náà ẹ wojú ìyáláyà yín náà kíní kankan ó dẹ̀ wọ mọ́tò ló bá lọ. ó tàn láti gbà yẹn wá develop first gbé wọn ò tútù rí. obìnrin tó tún ní bí ọkùnrin rí o bá ṣe di wọléwọ̀de nìyẹn. bẹ́ẹ̀ ni àwa close gan tó pọ̀ gan tẹ́ pé tí Saheed bá lọ ń ṣe jump máa lọ ń jókòó sí orí stage náà fún un náà. tẹ̀lé Barrister mọ́ ni. ṣe nígbà náà ṣe mọ̀ pé mo ti sọ̀rọ̀ kan síwájú mò ń tẹ̀lé Alhaji mò ń tẹ̀lé kọ́lẹ̀ Saheed. ṣé ti yé yín. ṣé Barrister lẹ mọ̀ ṣá. ṣé ń gbà yẹn létà torí tó kọ́kọ́ fẹ́ lọ sí ilé Barrister òun àtẹ̀gbẹ́ láti bóyá mo fẹ́ ṣáà travel gbà náà.
mo fẹ́ sínlé mo fẹ́ lọ Bangkok ìjọ náà èmi dẹ̀ níwà kan mi láhùn fún pé mo fẹ́ travel out ṣó ti yé yín mi sọ fún mo ṣáà lọ tèmi so bẹ́ẹ̀ tó bá ti wá ń kọrin tó bá ti ń kọrin náà mo wá ń tẹ̀lé káàkiri àwọn kan máa ní ó ń fẹ́ ní rúmọ̀ yẹn dé ilé àwọn ọkọ mi. Wow. Àwọn aláàjì kò sí di wàhálà. Ó di gan ni pàápàá tí ò ń ṣe kékeré. Bẹ́ẹ̀ mi ìfẹ́ bàbá àwọn ọmọ mi yẹn mọ́ o. Mi ìfẹ́ mọ́. So èmi ò dẹ̀ kí ẹ̀ bóyá ọrí mi lẹ́yìn Saheed àbọ̀ ọrí mi lẹ́yìn Barrister. Èmi ń live life tèmi. Èmi lọ ayé tí ń lọ jẹ́jẹ́. Mo máa ń tẹ̀lé káàkiri. Gbogbo orúkọ náà ti pọ̀. Ṣé Akórèdé orúkọ kẹ̀? Saheed tó ẹgbẹ́ ń gbà yín ó lọ ń ṣiṣẹ́ níbi tó ti ń ṣe Ankara ní Costain. Máa nǹkan wà ń bẹ wọ́n pè ní Labi Motors. Òṣùpá. Yes, ó lọ ṣiṣẹ́ níbi tó ti ń ṣàǹkárá rí èmi àmọ̀ pé tí mo pa nírọ̀rì tó bá ti dìrọ̀lẹ́ tó fẹ́ jáde mi ń bì friend Labi Motors ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tó ti ń kọ́ tó ti lọ ṣe àwọn tó ń ṣe ní bíórì ní Costain yẹn máa lọ dóòdè lọ́dọ̀ Labi yẹn tó bá máa bọ́ta nínú ibi tó ti lọ ṣiṣẹ́ iṣẹ́ ó máa jáde sí mi ní. Ó lè ń kọrin náà. Ó ń kọrin torí pé ó ní ẹ̀bùn orin yẹn láti kékeré ni. Mo aṣáàjọ ń tẹ̀lé ra tí ọ̀tá bá kò mẹ́ tí mo lè tẹ̀lé délé wọn aṣẹ́ ti tẹ̀lé mi dé Tafaji bá ṣe jọ ń tẹ̀lé ra káàkiri ni. Kò sí fífẹ́ tábà ọjọ́ orí gan-an náà yóò fẹ́ kéré sí yìí. Ó kéré nìkan kó fẹ́ kéré kó dẹ̀ bí àbúrò ni. Àbúrò níbẹ̀ kó dẹ̀ disrespect mi rí àǹtí mi. Alájà kí ẹ tó lè máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ kẹ́yìn ti rí pé yóò padà dá báyìí. Wàláì tàláì mi ti pè nínú ṣẹ́rí yí orogún mi Alájà Ṣẹ̀rìtì ló wà láyé yẹn iṣẹ́ ẹgbẹ̀bí ló ń ṣe nílé àwọn ọkọ mi àwọn ló ń pè ní mọ̀nkélégbe pé èèyàn kan fẹ́ bímọ kinní kan ṣá ó wá bá mi nínú bẹ̀ báyìí tí mo sọ pé wàláì Akórèdé wàláì mo ní ṣùgbọ́n tí mo wí ẹ mélòó mo pò lẹ́ẹ̀mẹ́ta mi ní lọ kọ́ sílẹ̀ pé torí pé orin yìí ó mọ ọkọ dọ́ba pé ó máa délẹ̀ lérí o. ẹ sọ bẹ́ẹ̀ fún. mo sọ bẹ́ẹ̀ fún lọ́dún náà nínú yàrá ní bẹ́ẹ̀dì tí n sọ yẹn ẹ mọ bẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ̀ẹ́ kan táwọn olóyún onírin yẹn tó máa ń lò bẹ́ẹ̀ ni. èmi dùbúlẹ̀ báyìí ó jókòó sí téńté orí bẹ́ẹ̀dì yẹn. Òṣùpá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín so tá a bá máa bọ́ta níbẹ̀ báyìí irọ́ á ti pé lẹ́nu ọ̀nà ọ́fíìsì àwọn orogún mi yẹn pé Saheed wà ń bẹ pẹ́ lálájà Saheed wà ń bẹ pẹ́ lálájà. tó ládùúgbò yẹn náà ó ti ń popular dáadáa. ó ti ń popular ilé kẹta abẹ nílé àwọn Muri Thunder. ẹ mọ Thunder náà. ṣẹ̀bẹ̀ ńgbà yẹn Muri Thunder wà lẹ́yìn Saheed ni o. àwọn gbogbo wọn kòkòrò Taofiki gbogbo wọn yẹn. gbogbo àwọn Taofiki yẹn náà ẹ mọ̀ wọ́n. kò sí tí ò mọ̀ mí nù gbogbo wọn. Débi Perry tó ń lùlù. Balógun tó wà l'Amẹ́ríkà. tó wà l'Amẹ́ríkà ọkọ Àkíkí. Mariama ọkọ Àkíkí tẹ́lẹ̀ torí lónìí ọkọ Àkíkí tó ní ọ̀rẹ́ mi dáadáa ni. bẹ́ẹ̀ni Size èèyàn mi tó dáadáa. ṣọ̀ tí mo nífẹ̀ẹ́ jù ní Size tẹ́ dárúkọ yẹn. ṣá kí n tún gbé yẹn tì mo ṣáà ń tẹ̀lé Saheed káàkiri gbogbo àgbáyé nígbà tó yá ìdájẹ́ láàrin òun àtàwọn mọ̀láìkà. Súlé Àdìó. Súlé Àdìó ni wẹ́wẹ́ o àtàwẹ́wẹ́ nìyẹn o. Súlé Àlàó ní òkè ní màláìkà. ṣé wàá rí Súlé àtàwẹ́wẹ́. Àdìó nìyẹn o. Àdìó ọmọ Kòdùn bí kọ́ lòun ni. bẹ́ẹ̀ ni bẹ̀tì Èkó ló ń gbé. èèyàn mi dáadáa ni. ọmọ dáadáa lòun náà. iṣẹ́ mọ́ ilé wa tẹ wọlé sínsìn ibẹ̀ yẹn síbí ìbáyìí nílé wa. sí ọ̀dọ̀ Àdìó Mr Spirit. bẹ́ẹ̀ gbogbo wọn rí i pé mo nífẹ̀ẹ́ Saheed Òṣùpá gan. ogun yìí pọ̀ bẹ̀mí ìkí ẹ̀ torí pé. ṣọ́ba yín fà á ni. nígbà yẹn ìjà pọ̀ láàrin wọn gan. ìjà wà láàrin wọn bẹ̀mí o. Pàṣọ ń kọ́ ẹ̀ẹ́dì ẹ̀dẹ́gbẹ̀ yẹn rárá. torí pé òun àtòṣùpá òun ṣọ̀rẹ́. ẹ̀yin náà ẹ wá kẹ́ ìsájíbọ́lá. bẹ́ẹ̀ ni kódà ó ń gbọ́ iṣẹ́ fẹ́ gbọ́ mí ìdéwájú Ajíbọ́lá jó jẹ́ nǹkan lọ rí láyé mi jọ́ ti Kúnlé pólì tó bí ọmọ tí Àmọ̀kẹ́ Ṣọlá bímọ fún ká lọ kó ní officer mess. Yes. ìjọ yẹn ni mo jó déwájú Pàṣọ jórí o mo gbé sójú pé Saheed ní tèmísẹ̀ so ohun tó bá ti ta lù ó ti ta bá mi nìyẹn. Alájà yóò ní ẹ̀yà Saheed Òṣùpá ń kọ́. ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ṣé kí n tú iṣu dédi kòkò yẹn. Òṣùpá ò gbé kọ́ọ̀lù mọ́ ni àbẹ́ ráyè débẹ̀. long story lẹ bèrè lọ́mì story tó pọ̀ nígbà tó yá tó fẹ́ ṣe fújì kìíní kan ṣá tó lóun fẹ́ kọ
second album àbí third album ẹ̀ ó ń tẹ̀lé mi pé báwo la ìfẹ́ ṣe mí náà ó níṣó lórí sìmẹ́ǹtì lọ́dọ̀ àwọn Wọlé Kerú àwọn Àbíbátù Yálájé. gbogbo ọ̀rẹ́ yìí mọ̀. bẹ́ẹ̀ ni mo bá mú ọmọ yìí sẹ́yìn èmi àti ẹ̀ ọmọ mi ní mo rin kọ ẹ jẹ́ kó kọ́ fún yín ẹ tí ì gbọ́ ó kí lágbájọ́ kí Tàmọ̀dú mo mú débẹ̀ o mo mú lọ sọ́dọ̀ mo máa ń pe máa nǹkan àtìyàwó ẹ̀ ní dádì mi Ṣàfẹ́jì ọkọ̀ Múfútì àtúmọ̀ pé Lọ́lá Àdùnní tí Wàsíù máa ń kì àwọn yẹn nífẹ̀ẹ́ mi gan àtọkọ àtìyàwó wọn ò lè bí mi lọ́mọ o. ṣùgbọ́n wọ́n mú yín bí ọmọ. ọmú mi bí ọmọ dádì mi ni máa ń ṣe fún àwọn méjèèjì. mo ní Saheed ibi tá à ń lọ sí jìnnà níṣó lọ́dọ̀ àwọn tó yin ṣàbí. èdèbè náà. níṣó bí ṣe mú Saheed káàkiri nìyẹn o bí ṣe ń tẹ̀lé káàkiri gbogbo àgbáyé nìyẹn. ó wá di pé làlóru dé àti ẹ̀ padà ríra wa mọ́ òun náà ti lọ jókòó Amẹ́ríkà ní ìrí kò rí mi ọmọ mi kan tí mo kọ́ gbàtọ̀ tó bá níyàn kan tọmọ yẹn ọmọ yẹn ni kọ́kọ́ tọ́ láyé Bàsírátà Àyìnkẹ́ Ìkòròdú bíbà nílé ọkọ ẹ̀ wà ọmọ yẹn ló wá pè mí jọkọ pé mọ́mì kì í máa bá àǹtí mi ẹ má bẹ́ẹ̀ má bọ̀ ohun tí bá yín rọ́mọ yín tẹ̀ ń wá nínú ọmọ ẹ̀ wò ló sọnù ó ní Saheed ó ló wà ládùúgbò wọn tó ń kọrin báyìí ní bá gbéra ní bá lọ síbẹ̀ nígbà táwọn tó ń wà mẹ́tọ́ bó ṣe rí mo ní ẹ fi wọ́n sílẹ̀ kẹjọ́ kó máa bọ̀ ó dẹ̀ pọ́n mi léńjọ́ yìí inú mi dùn gan-an ó ṣe dáadáa inú mi dùn I'm so happy níjọ́ náà bó ní kálukú ṣe tú ó fún mi nọ́mbẹ̀ mo ti ní nọ́mbẹ̀ lọ́wọ́ ẹ ti nídìí pé ká sọ fóònù nù àti pé ọmọ mi yẹn làlórí ṣáàdé mi lose nọ́mbà àti fóònù mi mi ìlágo ẹ̀ mọ́ àbá tó ríra wa mọ́ nígbà tó tún yá o àwọn ọmọ kan á wà lé wa ń ta fàájì lóríta Múyì Fáṣọlá oríta wọn ń pè bẹ lóríta Múyì Fáṣọlá yẹn wà l'Amẹ́ríkà àbúrò ẹ̀ kan máa ń pè mí ní my wife láti ẹ̀ my dear àbúrò Múyì Fáṣọlá yẹn gbogbo àwọn yẹn mi ni mo mú Saheed dọ́dọ̀ wọn tí mo mú Saheed látẹnu ọ̀nà lé bàbá mi wá sóríta ẹ̀ pé níta fàájì láti sáfẹ́jọ́ wá sẹ́kọ̀ọ́ pé ọmọ mi ni ó mọ orin kan bàjẹ́ o ilé nǹkan yá tì o wọ́n dẹ̀ bá mi tẹ́wọ́ gbà. èyí ti rọ́jọ́ wájú yẹn pé mo ti rí torí pé Saheed ń kọrin. Ọlọ́run kẹ́ kì í ṣe pé oògùn ló fi mú orin kọ ẹ̀bùn tálẹ̀ǹtì bíi ti Barrister ló ní wàláì tàláì. Àyìnlá ń kọrin o Akóredé tó bá sùn orin ni tó bá dúró ó tún wá níwà kan tó bá kọ̀ọ̀kan ń wò yín báyìí tẹ bá rò pé yín ló ń wò kó wo yín o ti lọ fà á láti mọ nǹkan tó fẹ́ kó akọ̀ jù sílẹ̀ bí bọ́ǹbù ní tún máa gbé yẹ̀wò ni débi ìyàwó ẹ̀ tó fẹ́ Àṣìṣá first wife ẹ̀ ó mọ̀ mí bí ẹni mú owó ni o àjọ ń lọ́lẹ̀ wọn Àṣìṣá ńgbà tó tẹ̀ kọ́ ní kò ní fẹ́ kò ní ṣe gbá ń kọrin ó ń ṣe gbá mi ní bo ẹnì ṣó ń bẹ̀ àjọ lọ tọrọ ìyàwó ni aṣáájọ lẹ̀ pọ̀ èmi àti Saheed Òṣùpá. àjọṣepọ̀ yẹn wá kọ́ lónìí. kò sáàjọ pé àjọṣepọ̀ yẹn ò sí mọ́ torí pé